mà tó kù dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ti ń láǹfààní láti máa wojú òpó àǹfààní ayélujára tó jẹ́ amóhùnmáwòrán tá a pè ní Is Image Media Network yìí lójú òpó ayélujára ti YouTube. mo ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò ilé ìta pè ní ìwé àkàgbádùn lédè Yorùbá. Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀ lórúkọ tèmi. ṣé ẹ gbàgbé àwa tá a ti ń bá wa fọkàn bá bọ̀ pé ìwé tá ń kà òun náà la pè ní òkúta ìkọ̀sílẹ̀ látọwọ́ èmi atọ́kùn gangan fúnra mi tí mo kọ ìwé yìí. Orí kìíní ìwé yìí náà láti wà léyìí tí ó ní àkọlé àlejò abàmì wọ ìlú ọlọ́gẹ̀dẹ̀. àwa tí a bá ti ń bá wa fọkàn bá bọ̀ a ti kà débi tí kábíyèsí àti àwọn òjòyè ti ránṣẹ́ sí bàbá wo ewé gbogbo, ibi tí ó sì ti ń da ifá tó ti ń gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀, ibẹ̀ náà ni àkàdé. ibẹ̀ láti tún bẹ̀rẹ̀ lónìí. ẹ jẹ́ kí n gbé ìgbésẹ̀ bí ẹsẹ̀ bíi méjì sẹ́yìn fún àǹfààní àwa tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí à ń gbọ́ rèé. ó sì bẹ̀rẹ̀ sí ní bá ọ̀pẹ̀lẹ̀ náà ní gbólóhùn. ó wí pé má fi ire pe ibi, má fi ibi pe ire, má sì fi òlùlù fọhùn. bí ó bá ti ṣe rí ni kí o sọ fún wa. ṣé bí a bá fẹ́ mọ lójú aríran. ó sì fẹ́ ọ̀pẹ̀lẹ̀ náà. lẹ́yìn èyí ni bàbá ó wá gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. ó wá kọjú sí ọba àti àwọn àjòyè. ó ní kábíyèsí àti ẹ̀yin ìlú mòye, ẹ fi ọwọ́ kan ilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kẹ́ẹ̀sì tún fi kan àyà yín. ọba àti àwọn àjòyè rẹ̀ sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. ibi tí a kà dé ní èyí tó rí kọjá, a wá tẹ̀síwájú báyìí lórí ìwé àkàgbádùn. lẹ́yìn tí ọba àti àwọn ìjòyè rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bàbá wewé gbogbo ti ṣe sọ wípé kí wọ́n ó ṣe tán, àwo wá kọjú sí wọn. ó ní kábíyèsí àti ẹ̀yin ìlú mòye, ifá Ọ̀rúnmìlà ní kí n ṣe yín ní pẹ̀lẹ́, kí n ṣe yín ní ẹ rọra o. ọba àti àwọn àjòyè rẹ̀ sì ń dáhùn gẹ́gẹ́ bí ó ti ṣe yẹ. àwo wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. lẹ́yìn tí ó ti wojú ọpẹ́ ifá tó tún wojú ọba àti àwọn àjòyè rẹ̀ tán, ó ní kò ní wípé à ń ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀ tó fò ajá mọ́. ó ti tó àkókò tí a ṣe ọdún òrìṣà jóńjólóko. ifá ní ìdí rèé tí àwọn aráàlẹ̀ ṣe rán ni sí wa. ṣé ẹ sì mọ̀ wípé ní ọdọọdún báyìí ni à ń ṣe ọdún òrìṣà jóńjólóko yìí? ẹ̀yin o, àsìkò rẹ̀ náà sì la wà yìí kábíyèsí. bí ó ti ṣe jẹ́nu ohun tí ifá wínú. ọkàn ọba àti àwọn àjòyè rẹ̀ sì balẹ̀ pẹ̀sẹ̀ lórí ohun tí baba wo ewé gbogbo sọ yìí. ọ̀tún ni ó wá kọ́kọ́ sọ sí ọ̀rọ̀ yìí. ó ní kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà, níwọ̀n ìgbà tí awo ti ṣe àlàyé ohun tó ń ṣẹlẹ̀ láì tún wulẹ̀ fi àkókò ṣòfò mọ́, ẹ bá jẹ́ kí a gbé alágogo ọba dìde kí ó kéde ọjọ́ tí a ó ṣe ọdún òrìṣà jóńjólóko yìí fún ìlú. níwọ̀n ìgbà tó jẹ́ wípé a ò ní ọdún méjì tá a ṣe ní àárín ìlú wa yìí náà ju ọdún òrìṣà jóńjólóko lọ. àbí ẹni mo ti wí? ìyálòde wa dá lóhùn. ó ní ọ̀tún. ó kúkú wí ire. ó wá kọjú sí ọba. ó ní kábíyèsí, awo ti yọ wá lọ́fìn ohun tó ṣókùnkùn sí wa. èmi ọba wá ní ohun tí ọ̀tún sọ náà ni àbá tẹ̀lé. ṣé ọ̀rọ̀ aṣiwèrè ní kúkú yàtọ̀ rẹ́gí ni ti ọlọ́gbọ́n bára wọn mu ni olóyè àṣepa àti àròfin ọ̀rọ̀ náà ṣe? àwọn náà kí ọ̀rọ̀ ọ̀tún lẹ́yìn ni. kábíyèsí wá dáhùn. ó ní ẹnìkan kì í jẹ́ àwádé, bẹ́ẹ̀ sì ni iye kan alábàáwọn ò ju mẹ́ta lọ. bí wọ́n bá wí pé àwọn ìlú mòye dà, àwa tí wọ́n ń béèrè náà nìyí. ó sì fi ìrùkẹ̀ ọwọ́ rẹ̀ júwe gbogbo wọn. ó wá tẹ̀síwájú. ó ní ẹ̀yin bí ó bá ti rí bẹ́ẹ̀, ifá náà látún bi léèrè wípé ìgbà wo gan ni kí a ṣe ọdún òrìṣà jóńjólóko náà. nígbà tí awo tún sán ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀, ohun tí ó jẹyọ ní ojú ọpọ́n ifá ni wípé kí wọ́n ṣe ọdún òrìṣà jóńjólóko náà ní òṣùpá tí ó ń bọ̀. lẹ́yìn èyí ni kábíyèsí wá rán alágogo láti kéde fún gbogbo ìlú ìgbà tí wọ́n ṣe ọdún òrìṣà jóńjólóko. ibi tí orí kìíní ìwé lèyí tí a pè ní òkúta ìkọ̀sílẹ̀ látọwọ́ èmi atọ́kùn Wálé Ọláògún yóò parí sí ní lágbára lọ́wọ́ Ọlọ́run. nígbà tí a bá tún pàdé orí kejì ìwé yìí, òun náà ni a ti bẹ̀rẹ̀. ohun tí ẹ ṣe tí ó dùn mọ́ wa ni wípé ẹ lọ sójú òpó ìtàkùn ti YouTube, kẹ́ ẹ lọ subscribe sí YouTube channel lè ta pè ní Is Image Media Network. tí ẹ bá ti subscribe sí, ẹ rí aago kan ní ẹ̀gbẹ́ rẹ̀. ẹ tẹ aago yìí. aago yìí náà máa fi tó yín létí ìgbàkígbà tí a bá fi fọ́nrán tuntun léde lójú òpó yìí. títí dìgbà míì tá a tún fi máa pàdé lórí ètò tá a pè ní ìwé àkàgbádùn lédè Yorùbá. Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀ lórúkọ tèmi. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa.